ìdájọ́ Ọlọ́run ni tó mú wá àwòrán ọgbọ́n ẹ̀dá ò àti gbà Ọlọ́run ọba dandan ó dá ẹlẹ́jọ́ ò fẹ́ tó dá. ṣé àwa lè sọ pé Sanku ti mọ̀ pé òun máa kú ni tàbí pé Sanku ti mọ̀ pé ọlọ́jọ́ kúkúrú ni òun. èmi báyìí o mo kì í ṣe bẹ́ẹ̀ de o ajé bọ̀ máa dúpẹ́ ẹkún dẹ̀ máa gbọ̀n mi pé ọjọ́ kú mi ti súnmọ́. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń wo àwọn fọ́nrán wa ẹ má bá wa subscribe sórí ṣánẹ̀lì wa kẹ́sì máa tan notification yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán míì tó sì máa wọlé ojú tẹ fún gbogbo òní fọ́ o etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ má bá wa like ẹ má bá wa share kẹsì máa bá a comment ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. akínyìn o ẹ̀yin adẹ́rìn pòṣónú àgbáyé ẹ̀yin adẹ́rìn pòṣónú tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin adẹ́rìn pòṣónú tìpínlẹ̀ Ògùn àti ti ìpínlẹ̀ Èkó akínyìn kù rọ̀jú tí ẹni wá èèyàn wa tó jáde láyé tí gbogbo wa mọ̀ sí Sanku kọ́mẹ́dì agbàdúrà fún arákùnrin wa náà pé iwájú tí ó dojú kọ kó dá o ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ kọ́lọ́run ọba kó bá wa rọ àwọn ẹbí ẹ̀ àwọn èèyàn ẹ̀ kó bá wa rọ̀ wọ́n kó bá wa tẹ̀ wọ́n nínú lágbára Ọlọ́run ọba irú eléyìí ò ní ṣẹlẹ̀ mọ́ nínú ẹbí láàrin ọ̀rẹ́ ní ojúlùmọ̀ nínú ẹgbẹ́ àwọn adẹ́rìn-pòṣónú káàkiri ilẹ̀ kóòtù òjìrè akéyìn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fẹ́ wá sọ sí tí mo fẹ́ wá sọ̀rọ̀ lé lórí ni pé àwọn Yorùbá wọ́n máa pòwe wípé bí ẹṣin bá dá ni a máa tún ẹṣin gùn nígbà tí a lọ sí ibi ìsìnkú arákùnrin wa náà ní àná adébẹ̀ mọ́tò ni ó fi lásídẹ́ǹtì o mọ́tò náà ni wọ́n fi gbé wa kí ni nǹkan tí mo rí kí ni nǹkan tí mo fàyọ ń bẹ̀ ni pé àwọn àgbàlagbà wọ́n máa pòwe wípé bí ọmọdé bá ṣubú á wò wájú bí àgbàlagbà bá ṣubú á wẹ̀yìn wò ẹ̀yin èèyàn wa ẹ̀yin adẹ́rìn-pòṣónú káàkiri gbogbo ilẹ̀ kóòtù òjìrè ní àkọ́kọ́ lórí fídíò tí mo post ní àná àwọn èèyàn kọ́mẹ̀tì síbẹ̀ wọ́n ní pé ká máa wò ó nítorí pé àwọn ibi tá ti máa lọ ṣe àwọn eré adẹ́rìn-pòṣónú wa yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá nǹkan tí wọ́n gbé sílé tí wọ́n fi ń ṣe agbára tí wọ́n fi ń ṣe ọmọkùnrin tí wọ́n fi ń ṣe ọmọbìnrin kò máa ń gbà nígbà míì ká lè máa sọ̀rọ̀ òdì ọ̀rọ̀ tí ò tọ́ ká máa sọ sí wa bíi pé ká ní a fẹ́ máa ṣeré pé ọ̀tá wa kú o ọ̀tá wa mọ́tò pa o ọ̀tá wa ya wèrè ọ̀tá wa ṣe kankan àwọn oògùn kó wà kì í ṣọ̀rọ̀ yẹn kọ́ṣẹ̀ máa fi tó ẹnu kó tó máa ṣẹ àwọn bàbá wa máa pè ní olúgbòhùn wọ́n máa pè ní èpè wọ́n máa pè ní àṣẹ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ronú sí apá ibi tí mo sọ̀rọ̀ sí yẹn ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé káwáyé ká ṣe rere ó tọ́jú ká ṣe burúkú lọ tí o bá ṣiṣẹ́ kan tí o rí pé o là olú nídìí ẹ̀ kò sí nǹkan tó pa ẹ́ ládàánù ní pòkè àwọn ọ̀rẹ́ mi tí a jọ ń ṣe yìí kò ní láárí kò ní gá kò ní go ẹ má bínú lórí èdè tí mo pè yẹn máa bọ̀ tìyámíyù jẹ́ kí n fọwọ́ iṣẹ́ ìwọ̀n ẹ̀ kí wọn náà lè máa jẹ tí wọn náà lè máa mu Sanku kọ́mẹ́dì kò mọ̀ pé nǹkan tó máa gbẹ̀yìn ohun lélẹ́yìí ó kó àwọn ọ̀rẹ́ ẹ̀ ó kó àwọn èèyàn ẹ̀ ó kọ́ wọn àbúrò ẹ̀ ó kọ́ wọn ẹ̀gbọ́n ẹ̀ ó kọ́ wọn níṣẹ́ yìí tí àwọn náà lè máa fi rí ọwọ́ mú lọ sẹ́nu ìpè tọrọ kọ́bọ̀ á sì máa yọ tẹ́ ẹ bá ṣe láàrin ọdún méjì sọdún mẹ́ta ẹ lè má ti rówó ṣùgbọ́n ẹ febi panú láàrin ọdún mélòó kan ẹ̀yin náà yóò máa ti ọwọ́ bẹnu lágbára Ọlọ́run ọba iwájú tó dojú kọ Sanku á dá o ẹ̀yin tó fi sílẹ̀ kò ní bàjẹ́ irú eléyìí kò ní ṣẹlẹ̀ mọ́ nígbà tí wọ́n gbé Sanku wọlé tí wọ́n gbé lọ láti lọ sí ìtẹ́ láti lọ fi ara ẹ̀ lélẹ̀ láti lọ fi erùpẹ̀ láti lọ fi erùfẹ́rú àwọn èèyàn pọ̀ lọ́bí bá a ó wá dàbí pé bóyá wọ́n fẹ́ sin òkú ọba ó wá dàbí pé wọ́n fẹ́ sin òkú àgbàlagbà ó túmọ̀ sí pé arákùnrin wa yìí nígbà yí ẹ̀ ó dá sí àwọn èèyàn ó dá sí àwọn ọ̀rẹ́ ó dá sí àwọn ẹbí ẹ wo àwọn èèyàn bó ṣe pariwo Allahu Akbar Allahu Akbar Allahu Akbar àwọn kan tiẹ̀ ń pariwo inna lillahi wa inna ilaihi raji'un mọ́ bẹ́ẹ̀ sì ní pariwo bẹ́ẹ̀
ní pé ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ ọlọ́run náà ni a máa padà sí. Kíní kan tí mo máa ń sọ ni pé kóníkálùkù wa máa rò ó iṣẹ́ kan ló máa ṣe tí kú máa ká mọ́ ẹ lọ́wọ́, rere kan ló máa ṣe gbẹ̀yìn tí kú máa ká mọ́ ẹ lọ́wọ́, aburú kan ló máa ṣe gbẹ̀yìn tí kú máa ká mọ́ ẹ lọ́wọ́. Ìwọ bàbá tó ń bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ṣé o ti gbàgbọ́ pé o máa kú? Ìwọ ìyá tó ń gba ògùn ọmọ ọlọ́mọ fógo ọmọ tiẹ̀ ṣé o ti gbàgbé pé o máa kú? Gbogbo wa la máa káwọ́ pẹ́yìn rojọ́ níwájú ọlọ́run ọba. Ẹ ti wá gbàgbé táwọn onímọ̀ máa sọ fún wa pé àwa kọ́ la máa rojọ́ fúnra wa, bí kì í ṣe pé àwọn màláìkà ni wọ́n máa ṣí gbogbo nǹkan tá a fi ṣèwà bàjẹ́. Ìwọ tó fọwọ́ ẹ lọ gbẹ́bọ, ìwọ tó fọwọ́ ẹ lọ yìnbọn lu ọmọ ọlọ́mọ tó pè nínú kòkò, ó yìnbọn lù ú gbà á, ìyẹn bá pa ọlọ́run ooo, inú ẹ wá dùn pé o ti pa. Tó o bá pa èèyàn kan lẹ́kún lẹ́ni tó bá máa di ọ̀la ẹni tó máa pa ẹ́ lẹ́kún bọ̀. Ṣẹ́yìn ti gbàgbé bíbélì mímọ́ tó sọ yìí pé a ò lè gbin ẹ̀fọ́ kákàlùbọ́sà, ohun tí olúkálùkù bá gbìn òun ló máa ká yẹn lápá bẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ní pé kéèyàn kú táìkú ká máa sọ̀rọ̀ mọ́ṣáàṣì sí i kò ṣe kan tó dá o. Àwa Yorùbá ní kinní ìkọ́mọ̀ fún jù. Ọmọ Ìgbò kò lè sọ sọmọ Ìgbò ẹgbẹ́, Haúsá kò lè sọ sáwúsá ẹgbẹ́. Dìdìrín kan wá ń sọ lórí ẹ̀rọ ayélujára lánàá, ó ń sọ wípé ẹ mọ̀ bóyá oògùn owó ló ṣe ń bẹ̀. Sọ́sẹ̀sì èèyàn lẹ̀ ń rí, ẹ ò mọ̀gbà tó ti ń fìdí pò ó bọ̀. Ṣé gbàtọ̀ Lámìdé àbí gbà tí Ọlọ́ládé Àṣàkẹ́ tó níràwọ̀, ṣé gbà ẹ ló ṣe jáde? Ẹni tó ti ń fìdí pò bọ̀, Ọlọ́run wá gbàdúrà ẹ wá sọ pé ọmọ bóyá oògùn owó ló ṣe. Ẹ jẹ́ kó ní kálukú wa lọ máa tọrọ ásága fúlù ráì ká lọ máa pariwo Ọlọ́run dáríjì mi o, má fi ọ̀rọ̀ Ọlọ́run pàtẹ́mi jẹ́ ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ ni pé kó ní kálukú wa lọ máa múra sílẹ̀ wípé ìgbàkúùgbà ní kú lè wọlé dé. Sanku kọ́mẹ́dì ó kúrò ní Ọ̀yọ́ ó ń lọ sí Ògbómọ̀ṣọ́ láti lọ mú eré tó fẹ́ ṣe, láti lọ bá wọn akin ẹlẹ́gbẹ́ pẹ̀lú gbogbo àwọn tó wà nínú mọ́tò ni wọ́n sọ pé wọ́n overtake tírélà kan, tírélà kejì tó fẹ́ overtake ni tírélà mi yọ níwájú ẹ̀. Bí Sanku kọ́mẹ́dì bó ṣe já sí ọ̀dọ̀ Ọlọ́run nìyẹn. Ẹni tó ń tiraka, ẹni tó ń gbìyànjú láti sọ pé òkè mo ti fọwọ́n tèmi jẹ ní àná jẹ́ kí n tún wá kàn mí tí ń fún wọn jẹ, ṣé irú ẹni bẹ́ẹ̀ kò tọ́ sí ni? Àdúrà kan tí mò ń gbà fún gbogbo wa ní pé nígbà tó bá tó tógun wa bá máa jáde kọ́lọ́ má jẹ́ kí ikú kó jẹ́ kó gbé ògùn wa jáde. Lágbára Ọlọ́run ọba ẹnì kọ̀ọ̀kan wa á ní fi kú ní òkìkí. Àmín. Ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ ní pé mo wá rí wáàsí àáfàá kan ní orí TikTok ní àná, lórí ìtàkùn TikTok mo rí wàásù àáfàá kan ń bẹ̀, wáàsí àáfàá yẹn mo rí ń bẹ̀. Wáàsí yẹn wá tọ́ọ̀ṣì mi, mo fẹ́ jẹ́ kí ẹ̀yin èèyàn wa nílé kásáré gbọ́ wáàsí yẹn díẹ̀ nítorí pé ọ̀rọ̀ Sanku kọ́mẹ́dì yìí ó ń kọ mí ní ominú. Wáàsí yẹn náà rè ẹ̀gbọ́n síwájú sí ẹ̀yin èèyàn wa. Ìjọ tí wọ́n pè mí pẹ̀lú rẹ ló kù, kí ni ìpalẹ̀mọ́ wa dejọ́ náà? Èyí tèmi pẹ̀lú rẹ wọ̀ yìí ṣé àá bọ lẹ́rọ̀ ni àbí wọ́n fi bíléèdì gbá lọ́rùn wa? Ìwọ tí ọmọgbà tí ó jẹ́ kí ló dé tó ń bà tèèyàn jẹ́? Kí tiẹ̀ ló dé gan tínú rẹ̀ ó dùn sóore olóore àbí táyé èèyàn bá bàjẹ́ lọ́mọ rẹ̀ rè. Àṣé bírọ́dà wa tí ò tí ì fún wa ní nǹkan òun àsọ́lọ́ ni ò tí ì fẹ́ fún wa. Àṣáǹtì wa tó ní tí ò tí ì fún wa yẹn àsọ́lọ́ ni ò tí ì fẹ́ fún wa. Àjùmọ̀bí kọ̀ọ̀kan tàánù. Ó sì kù díẹ̀ kọ́ mọ́ kú Ọlọ́run ò tí ì ṣetán tí ó padà. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pọ́lọ́ ń yọ? Díẹ̀ ló kù báyìí kò bá kú. Ọba tó ní wá ní ìṣetán tí ó pa á. Tí ẹ wá ní àyín ìwọ tó lówó tó ń kanra tó ní wọ́n ti láṣẹ jù wọ́n sì máa béèrè lọ́wọ́ mi ìwọ tòṣù tọ́lọ́mọ ọba fẹ́ kọ́ fún yàn ni kò ní fún ọdún tẹ́nu rẹ nìkan di àtọmọ rẹ. àwa tá a ṣẹ́kù ọgbọ́n wa kọ́ déédéé ọgbọ́n tó rò pé ló fi jẹ́ ọṣẹ́kù yẹn ẹlòmíín náà dá ẹ̀yìn kùlé àgọ̀ ló ti bára rẹ̀. torí ẹ̀ pọ̀ níbí bọ̀dá mi lówó kódà kò ṣàánú mi tó ní ọ̀ṣàánú rẹ̀ àbọ̀ náà. ẹ̀yin ìyẹn wá sí àti gbọ́ wá sí náà òun ló fi túmọ̀ sí pé ká gbélé ayé ká ṣe eré kò sígbà tí kú ò lè mú lẹ́tà dé tí kú bá mú lẹ́tà dé sí ẹ o ò lè sọ pé o ò gba lẹ́tà o mi ò tí rẹ̀dí kò sí ń bẹ́ o mi ò jẹun alẹ́ àná sùn kò sí ń bẹ́ o tí kú bá ti mú lẹ́tà dé òmùdé nìyẹn kó ní kálukú wa lọ máa múra sílẹ̀ lágbára Ọlọ́run ọba a ó ṣe púpọ̀ láyé. ẹlẹ́ẹ̀karùn-ún ni wípé mo wá rí fọ́nrán kan
lórí ìtàkùn ayélujára lánàá fọ́nrán yẹn wá ó bà mí nínú jẹ́ púpọ̀. Sanku ni o ọ̀nà méjì ni o ní ọjọ́ tí ó ṣe birthday lẹ́yìn ọjọ́ tó ṣe birthday ó wá ṣe voice note pẹ̀lú ẹnìkan ó ń sọ wípé bóun ṣe wà yìí òun jẹ́ kéèkì ilé òun ṣe nǹkan kan ṣùgbọ́n kókó nǹkan tí mo fẹ́ rí dìmú bẹ́ẹ̀ ni pé ó ní pé gbogbo ìgbà tóun bá ti ṣe birthday ní ìbànújẹ́ máa ń kún ọkàn omi tẹ̀ máa ń jábọ́ lójú òun torí pé òun mọ̀ pé ọjọ́ ọkú òun ti súnmọ́lé. ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run is everything okay. but èmi báyìí o mo kì í ṣe birthday o ajé bọ̀ máa dúpẹ́ ẹkún dẹ̀ máa gbọ̀n mi pé ọjọ́ kú mi ti súnmọ́ ṣé you understand but anyhow ṣá alhamdulillah tíyàn bá ń reason birthday téèyàn ṣe yẹn ọjọ́ kú súnmọ́ yàn díẹ̀. ṣé ẹ ti gbọ́ ìtò wá ṣe bàbá ń bari lélẹ́yìí Sanku àtọ̀rẹ́ ẹ̀ kọjọ wà wọ́n wá ń kọrin àrò wọ́n ń kọrin ìdágbére ẹ tún gbọ́ náà síwájú sí ẹ̀yìn yẹn wa. ìdájọ́ Ọlọ́run ni tó mú wa àwòrán ọgbọ́n ẹ̀dá o àti gbà ìdájọ́ Ọlọ́run ni tó mú wa àwòrán ọgbọ́n ẹ̀dá o àti gbà Ọlọ́run ọba dandan ó dá ẹlẹ́jọ́ ò fẹ́ tó dá tàlàgbẹ́jọ́rò ẹ̀ ò kó wa wí kóòtù tẹ́ ó ti jòwò kó wí jọ káwọ́ ẹni tí ó pé kò ṣe eré o ọba bó ṣe náà ta ni òbí. ṣé ẹ ti rí ṣé àwa lè sọ pé Sanku ti mọ̀ pé òun máa kú ni tàbí pé Sanku ti mọ̀ pé ọlọ́jọ́ kúkúrú ni òun ẹ̀yẹ́ yẹn wa ẹ bá pín kákàkiri kó délé kó dóko ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà ni ẹ wà látàárọ̀ ojú tẹ fún wo nìfọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.